sọ ẹni rọ́ ni àní òní ilẹ̀ ti jí wa aláàsùnmọ́ Yorùbá ti jí o àsùnmọ́ Oòduà ti jí o àsùnmọ́ Àdìmúlà Oòduà ọ̀rọ̀ yẹn nìyẹn o inú mi dùn ayọ̀ mi kún mo sì mọ̀ wípé tíwọ náà bá rí fídíò tí mo fẹ́ gbé wọlé inú tí á dùn ayọ̀ á kún àtúnṣe ti dé báyìí rẹ ilẹ̀ káàárọ̀ òjíire a ṣe bí àwa láàmọye ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tá a wá kàn ṣe ti wa wípé kìnìkan táwa ò wá mọ̀ wípé ìfẹ́ àníjù àti gbogbo oríṣiríṣi sacrifices tá à ń ṣe fún àwọn ẹ̀yà mìíràn tó kù wípé kẹ́yìn náà ká dà yín mọ́mọ́ tán o ibẹ̀ náà fẹ́ gbà wọlé sí wa lára nígbà tó onílẹ̀ ti wá ta gbogbo wa jí ńkọ́ tí correction ti wá dé ńkọ́ àwa fẹ́ kí gbogbo correction tó ti ń bẹ̀rẹ̀ láti ìlú Èkó yìí báyìí ẹ̀yin tí Lagosian yìí ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe bẹ́ẹ̀ o alẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin Lagosian ìjọba ìlú Èkó ò ní bọ̀jẹ́ ó bọ̀jẹ́ tí sọ̀wọ́ ẹ̀ bàbá yẹn ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹja àfitẹ̀gàn sí ká minus ẹ̀gàn bẹ́ẹ̀ àní ìlọ́ta láàrin wọn tó bá ṣe dáadáa ẹjẹ́ àsọ bẹ́ẹ̀ ẹjẹ́ àpariwo wọn síta bàbá ṣe pariwo ìkàfáráyé bàbá pariwo tó lóore náà láàánú ṣé ó ti pọ̀ jù ní àwọn ìjọba Lagos State wọ́n ń ṣe bẹ́ẹ̀ o àní àyípadà rere ti dé bá ìran kóòtù àòjíire bí ìrẹ́pọ̀ la fẹ́ ṣẹ̀bẹ́ ní kò sí ṣọ̀kan ẹnu wo òkò ó ti ń kò wá wo fídíò. I saw this news and I sat down and I began to think again what is happening. The news is that Lagos State has started translating their laws into Yoruba language. Yes, you heard me right. They are translating their laws into Yoruba language. I'm going to show you. Isn't that funny? Now, let me read out this for you. It says, Lagos State is actively translating its law into Yoruba, the dominant language in the region. Listen to this. He said the dominant language in the region to improve accessibility and understanding for its citizens. This initiative aims to bridge the communication gap between the government and the people, ensuring that residents can better comprehend their rights and responsibilities under the law. The translated laws will cover essential areas like tenancy, traffic, and criminal justice. It will cover tenancy, traffic, and criminal justice. So, for instance, now I have a brother living in Lagos, Nigeria, and of course, he doesn't understand Yoruba. So the landlord now will come and give him the laws or the rules and regulations, and it will be written in Yoruba language. One Nigeria.
yé wọn àbẹ́ẹ̀rẹ̀ ayé wọn bá a sún wà lásún bá a lọ wájú wọn ló ṣe jẹ́ wájú la lọ bá a ní òkè ẹja fi rìvásì sí wọn ní ṣó yẹ kán rìvásì bàbá tó wá dúró sójú kan wọn ní ṣó yẹ kán dúró lójú kan ẹ jọ ẹ má bínú sí mi mo ní kóòdù ni ẹ jọ kí ni àwọn ọmọ Yánmírí ń fẹ́ lọ́wọ́ ọmọ ìran Káàárọ̀ Àjíire bí kí la rà nígbà wọn gan táàrùn ti sanwó adé orí wa yìí Ọlọ́run ló ṣàwálẹ́ṣà ẹ̀ adé àmútọ̀run wà ní kì í ṣe adé tí àwọn aládé pé wọ́n ń dé wọ́n fi ń jọba nìkan ọ̀run ló dé adé fún gbogbo ọmọ ìran aládé àwa nìkan ní ìran ọmọ aládé tó wà lórí ilẹ̀ ayé mo mọyì ara mi bí wọ́n ò bá mọyì ara èmi mọyì ara mi Ọlọ́run ṣàwálẹ́ṣà ọ̀tọ̀ ẹyinjú Olódùmarè òun ni àwa ọmọ ìran Kóòtù Àjíire bí jẹ́ bẹ́ẹ̀ ni mo mọyì ara mi jàre ẹ gbà wá tí Lagos State Government tó bá wá sọ wípé lọ́ọ̀ gbogbo everything nípa ìṣèjọba Lagos State o torí ilẹ̀ Káàárọ̀ Àjíire ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Oòduà ní o ẹyọ àwa fẹ́ sọ wípé èdè wa èdè Yorùbá èdè abínibí òun lókùn tá a fi máa ṣe lọ tá a fi máa pàṣẹ lọ kí ló tún wá yẹ kó dogun bẹ kí ló yẹ kó fa ẹkún fọmọ Yánmírí ó ní a fẹ́ break away Biafra ò fẹ́ break away ẹ ti rí nǹkan kan wéèrí kankan nínú Nàìjíríà àwọn Nàìjíríà tẹ fọ́ọ̀sì wa ẹ lè by fire by thunder lára ọmọ ilẹ̀ Káàárọ̀ Àjíire ohun tí Ọlọ́run fífi wá ṣe orí nínú Nàìjíríà a máa fi hàn yín òun náà lẹ́dẹ̀ tí ń wò yẹn ẹ rò pé by noise ni ariwo kọ́ ni music lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní mo ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin ìyálà ìyá mi àti baba ńlá kú baba mi ibikíbi tó bá wù kó wà lórílẹ̀‐èdè àgbáláyé èmi ò gbọ́ mi ò mọ̀ kò sí bẹ́ẹ̀ o a jẹ́ wípé o rìn síbi tó yẹ kó ti máa gbọ́ àwọn nǹkan tó yẹ kó gbọ́ ni o àwọn èyí tí ò padà kàn ẹ́ ló lọ ranjú mọ́ ni o torí pé níbi tí ọ̀rọ̀ dé dúró àwọn nǹkan wà ní igi imú iwájú wa bẹ́ẹ̀ tó yẹ ká rí dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní òní wo bẹ́ẹ̀ èyí tó wà ní miles away àbí mọ̀ òun ló máa ránṣọ mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bá wa bèrè lọ́wọ́ àwọn ọmọ Ìgbò kí ló tún fa ẹkún lórí wípé Lagos State dìde wípé láti sìn lọ gbogbo lọ òfin o àti oríṣiríṣi tó bá máa ṣẹlẹ̀ ní ìṣèjọba ní Lagos State o èdè Yorùbá ló kù ṣó yẹ kó ti dogun ẹ máa gbọ́mọ Ìgbò ó ní ẹ tí ọmọ Ìgbò bá wá dé tí ò gbọ́ Yorùbá tó bá wá fẹ́ gbalé tó bá wá fẹ́ gbé kíní ìwé fún wọn kọ́ ní Yorùbá ó máa kọ́ ni ẹjọ́ ẹ̀yin ìyálà ìyá mi àbí kílẹ̀ ni mo sọ torí kọ́ńtírì ibi tẹ̀mí ń gbé ní Germany wọn ń sọ òyìnbó ń bẹ àbí mo parọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá rí fídíò àjọ wà nílùú yìí àbí kẹ̀ẹ́ ti gbọ́ wọn ń ṣèdè Dutch náà sọ bí tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ wá sí school bí kó tó kúrò ní Nàìjíríà wá ti máa lọ sí school láti lọ máa kọ́ èdè wọn Dutch ṣó wá fẹ́ gbé ibi tó fọ́nì sí wọ́n gbóyìnbó láti kindergarten báyìí náà ti ń kọ́ àwọn ọmọ wọn lóyìnbó ṣùgbọ́n èdè wọn ò fi báyàn ṣeré kò sí ibi tó wọ̀ tó bá bí wọ́n tó sọ English wọn wọ́n sọ pé àwọn ò gbọ́ tó bá di kàràǹgídá wá ní little kì í ṣe pé wọn ò gbọ́ ẹ èdè wọn náà wọn ò fi báyàn ṣàwàdà rárá ibi tí ọ̀rọ̀ yẹn dúró sí lélẹ́yìí Gọ́vnà Jídé Sanwó-Olú Mr. Selebu ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe bẹ́ẹ̀ o ìjọba ìlú Èkó ṣe bẹ́ẹ̀ o alẹ́ ń ṣe bẹ́ẹ̀ torí mi ò lòdì láàrin yín lọ́tà láàrin yín kẹ́ẹ̀kan ṣe kó dáa náà ni kí ìgbésí ayé kó rọrùn fún mùtúmùwà wa tàbá ṣe wá rojọ́ àìṣe dáadáa yín síta tàbá wá ilé tẹ́ ṣe dáadáa tàbá pariwo ẹ̀ ṣó ti burú jù ni torí ọ̀pọ̀lọpọ̀ lọ́rọ̀ yé èmi á pariwo wọn ẹ ṣe lé ìjàre ẹ ṣe wá rí ibi tẹ́mi wá fẹ́ pé gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Káàárọ̀ Àjíire sí ni wípé mi ò wá fẹ́ kó jẹ́ ibi nìkan mi ì fẹ́ kó jẹ́ Lagos State àbí kílẹ̀ ni mo sọ ṣé kò yẹ kí Èkìtì náà bàbá Ayédètiwa tẹ́ ń sáré second term kiri iṣẹ́ yín ló máa polongo yín ẹ jọ àsìkò ti tó tẹ́ máa mú gbogbo ọ̀rọ̀ lọ́ òfin gbogbo ìjọba Èkìtì èdè Yorùbá ló kù àbí ẹ pé governor South West governor forum náà kẹ́ make mandatory láàrin ara yẹn má jẹ́ kó jẹ́ Lagos State nìkan bàbá Ìmọ̀lẹ̀ lọ́sùn second term yín ìyàwó yín tó jẹ́ ti Ìgbò Madam Ngozi Adeleke àwọn gan ti gbé Yorùbá bẹ́ẹ̀ ni ẹ bá wa ṣe the same thing Ayédètiwa l'Ondo wọ́n lè kó wá àwọn local government jẹ́ ibi yẹn kọ́ la bá wa ẹ bá wa sọ di èdè Yorùbá fún ìjọba any other tribe tí ó bá gbé èdè Yorùbá tó bá ń gbé ní ilẹ̀ Yorùbá kọ́ èdè wa ni kò wá ṣe èdè wa nìkan
rule and regulation tí à ń lò ní ilẹ̀ káàárọ̀ òjìrè ìwọ tó bá fẹ́ gbé ní ilẹ̀ wa you are to obey the rule and regulation gẹ́gẹ́ báwa náà ṣe ń obey rule and regulation àwọn ìlú onílùú tá a jókòó síbi tá a sì kọ́ èdè wọn ojú bẹ́ẹ̀ lọ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ àbẹ́yìn orí fídíò kejì ni tó sọ fún mi pé owó fídíò yẹn pé inú ẹ̀ ò dùn pé orí ẹ̀ ò wú greatest kóòtù òjìrè bí greatest ọmọlúàbí race great Oòduà Àdìmúlà Ọlọ́run kí n kọ́kọ́ dìde láti ìsàlẹ̀ ẹsẹ̀ mi báyìí wá sókè orí mi dẹ̀ ń tóbi nígbà tí wọ́n kọ national ṣé kíní national anthem ti Ifẹ̀ wọ́n tún wá kọ ti Benin Yorùbá dùn àwọn ọmọ Oòduà wà òkè jù Ọlọ́run kan àmúyangàn ni wá ẹ jẹ́ a gba ìfẹ́ láàyè ẹ mọ iye ọdún tí mo ti pariwo pé kẹ́ jẹ́ ká gba ìfẹ́ láàyè tá bá ní ká gba ìfẹ́ láàyè kò mí ìpá ní ṣẹra wa à ṣẹra wa ṣùgbọ́n bó o bá kó o pa bó o bá kó o bú lẹ́sẹ̀ kò ní sí mbẹ̀ the same feelings àti forgiveness spirit tá máa ń ní fún àwọn àlejò tó bá ṣẹ̀ wá láì tẹ̀ béèrè fún ìdáríjì tá ti máa forgive wọn this is what I am asking for from you and myself towards one another ẹ má jẹ́ ká máa side ara àta against one another ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ kan kó máa sọ wípé Yorùbá má lọ sáàrin wọn ẹ̀yin ara wọn náà máa ń gbèsè owó ọ̀fìnra wọn ṣeré o àwọn ọ̀rọ̀ tó yẹ tó kù ká máa ṣe àti lẹ́ẹ̀n àti rí wípé ìfẹ́ àníjù fàlejò ó ti hàn wá lè mọ̀ ẹ jẹ́ ká correct mistake yẹn àwa la máa correct ẹ ṣe rí àwa generation iṣẹ́ pẹ̀ lọ́wọ́ wa o ohun tá a bá fẹ́ òun làwọn bàbá wa máa bá wa fẹ́ sọ fún mi pé orí ẹ̀ ò wú ní pálásì Àdìmúlà Oòduà unity mo fẹ́ o unity ni mo fẹ́ o gbogbo ọba aládé ní ilẹ̀ káàárọ̀ òjìrè à ń fi àsìkò yìí gbogbo ọmọkọ ilẹ̀ káàárọ̀ òjìrè à ń fi àsìkò yìí bẹ̀yìn ẹ gba ìfẹ́ láàyè ẹ bára yín ṣe àwa ò jàjà ẹ̀sìn ẹ bára yín ṣe ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ Bámidélé Fárótìmí bàbá dèlí Bámidélé ẹ kú ọjọ́ mẹ́ta sà ṣé dáadáa lẹ́wà fídíò yìí ló tẹ̀ mí lọ́wọ́ ẹni ká má kẹ́kàwá ọmọ káàárọ̀ òjìrè ká má ṣe bákan sí yín wípé ìjà tiwa náà lẹ́ ń jà àmúdá ọ̀tún ẹ̀sà èmi ò rí bí tẹ́ ti jàjà ilẹ̀ káàárọ̀ òjìrè ò tẹ́ ti ń jà fún wa àwa mẹ̀kúnnù torí ìkàkà tí ẹ fi máa sọ wípé lótìtọ́ àti lódodo ẹ̀ ń kó fún ìjọba Tinubu àti bad government àti ètò làtẹ̀ tó wà mẹ́sìn tí anybody ò dẹ̀ sọ fún yín wípé kẹ́ má ṣe ṣùgbọ́n kẹ́ má lọ máa gbé àwọn ọmọ Yíbò lé àwọn ọmọ Yorùbá lórí kẹ́ má fi wọ́n kẹ́ wa láyé kẹ́ má fi Yorùbá kẹ́ ọmọ Yíbò láyé àti kẹ́yìn sí yín ẹ wá gbọ́rọ̀ ẹnu wọn. ẹ jẹ́ kọ́rọ̀ wa kó jọ yé wa ká gbọ́ra wa yékéyéké èmi ń gba òròmọdì ẹ̀yin lọ́wọ́ ọkù ni kì í sì ṣe mi nìkan gbogbo àwọn tó ń la ẹnu tí wọ́n ń sọ̀rọ̀ ní wákàtí ìpè kẹ́ mọ́ wọ oko ẹrú tẹ́ wà ìpè ká fara wa jáde kúrò nínú ìgbèkùn tí wọ́n mú gbogbo wa sí kì í ṣe torí ń tá jẹ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ n tí mo fi sílẹ̀ ó ju nǹkan tí wọ́n lè mú lé mi lọ́wọ́ pé kí n wá gbà láti wá ta nǹkan ń pè ní ẹ̀rí ọkàn ṣe rí gbogbo àwọn àfáà yín ìbá ṣe ní ìjọ kiriyó ni ìbá ṣe tàwọn lárúbáwá ni ẹ̀yin mùsùlùmí ó ṣe dídán ó ṣe wá jẹ́ wípé òótọ́ ò kì í jáde lẹ́nu wọn mọ́ gbogbo wọn ti jẹ dodo wọn ò lè sọ dodo ṣe ra wa tá à ń sọ̀rọ̀ ẹ má wò wá níwò pé à ń fọwọ́ júwe kò sí ní tó jọ wọn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹ̀yà ju bí mo ṣe nífẹ̀ẹ́ Yorùbá lọ ìfẹ́ yín tí mo ní mi ò jẹ́ ń lè tà yín òun ni ò jẹ́ kémi náà lè jọyìn wọn kájọ máa ṣe kí náà ṣe fún yín wọn lọ́mọ wọn ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ìdí bẹ̀bẹ̀rẹ̀ ti jálẹ̀kẹ̀ ṣé iye tẹ́ ń ra gàrí lẹ́sìn ṣé òun lẹ́ ń rà lọ́dún yìí àwọn ọmọ tí wọ́n ń sanra ẹ̀yìn ń rù ẹ má jẹ́ wọn forí yín gbà pààrọ̀ èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ à ń gbòòrò mọ́ díẹ̀ lọ́wọ́ ọkùnrin ó ní wọn ò jó wọn rákìtàn lọ jẹ ikú nìkan ní ń bẹ lákìtàn ikú ní ń bẹ lákìtàn àwọn bàbá wa ló wá sọ àwọn kan ń fi parí ẹ̀ ká fi jó ká dá túbọ̀ bẹ́ẹ̀ wọ́n wí pé òròmọdìẹ kò mọ àwòdì ìyá rẹ̀ òun ló mà ṣá ṣẹ́ra àwọn tẹ́ ń wò wọ̀nyí amúnisìn ni wọ́n o orúkọ yín náà fi ń kó gbogbo wa lẹ́rú àpò ara wọn náà sì ń pawó sí ẹran tí gbà wọn ń bá ń ṣe lábẹ́ pẹpẹ ó yẹ kó jẹ lábẹ́ pẹpẹ àwọn ilé ti jẹ pẹpẹ lu o wọ́n ti jẹ pẹpẹ lu wọ́n ti ń tú pẹpẹ pàpàtà kẹjẹ òjò yé wa
èdè oríṣi báyìí lọ. Adélé Fáró, Bámidélé, Bámidélì, Adélé Fáró tì mí. Ó dẹ̀ pé ó fẹ́ máa clear díẹ̀díẹ̀ lójú mi ìmọ̀ ìgbà tẹ́ ṣe fídíò yìí. For your information, mo kàn mi ní sọ̀rọ̀ púpọ̀ jù lórí fídíò yìí, màá kàn fún yín ní àwọn clue kéékèèké lè mọ bó ṣe ń lọ. Torí mo rí wípé ẹ̀ tí mọ bó ṣe ń lọ, ó ti wà blurry. Kì í ṣe ẹ̀yin nìkan o, ẹ̀yin brothers yẹn pọ̀ online bí Ṣòwòrẹ́, bí ẹ̀yin, bí àwọn kan. Ẹ má torí àtijẹ́ yín kọ́ lè máa sọ wípé ẹ̀yin bẹ́tà àwa Yorùbá ronú. Wọ́n ti sọ wá lórúkọ Yorùbá ronú. And you know what? Before la máa ń sọ pé kọ́ máa pè wá bẹ́ẹ̀. You see that name don dey sweet us like mad. It dey sweet us, yes, Yorùbá ronú àti ronú ṣùgbọ́n àronú kú. Kí ló dé Bàbá Délé Fárótìmí? Kí ló dé tó ṣe jẹ́ wípé ọmọ Yorùbá lẹ fi kẹ́ ọmọ Yíbò? Kò wá sí nǹkan ire kan tẹ́ ẹ rí tọmọ Yorùbá ṣe nínú fídíò yín láyé rí. Bẹ́ẹ̀ ni wípé Yorùbá ló dá gbogbo Nàìjíríà rú, òun ni architect òun nìkan, ṣáwa nìkan là ń rúùlù títí di ìsín ni. Ṣebí gọ́ọ̀mẹ̀ntì wà bẹ́ẹ̀ kó tó kúrò. Lótìtọ́ ó lè má nira tó bí ó ṣe nira nísìn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, òbí tẹ wá gbélé tẹ gbé sórí tẹ torí ẹ̀ tẹ ń kígi bọ gbogbo ojú everybody nílẹ̀ Yorùbá. Ẹ má mà lọ jẹ́ kọ́rọ̀ yín dàbí ẹni tí wọ́n ń béèrè pé ilé bàbá ẹ̀dà tó ń wò pé ilé bàbá òun dà tó fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Òwe ni mo pa fún yín Bàbá Délé Fáró. Kí ní ọ̀rọ̀ òbí ó ti rúbọ yín lójú? You prefer to be in Igbo's good book than Yorùbás. Kò wá sí nǹkan Yorùbá tẹ́ condemn fọmọ Yíbò. Ṣé bẹ́ẹ̀ ṣọmọ Yíbò náà wá good ni? So ọmọ Yíbò sí ní kò síbi tó contribute sí fún gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà. So Yorùbá nìkan ló dá Nàìjíríà rú. Is that what you are trying to say? That is the only message tí gbogbo everybody máa gbọ́ nínú gbogbo videos yín tìkanra. Kí ló dé? Kí la rà nígbà yín tá a sanwó? Tẹ bá dé jẹ́ wípé apá kan ẹfun, apá kan sùn náà nìyí. Ẹ jẹ́ ká mọ̀ kẹ́ kúkú fèsì ibẹ̀ yẹn fi wá lọ́rùn lẹ̀. Bàbá Délé Fárótìmí tá ìbára ọmọ Yorùbá tá bá yín sòótọ́ ọ̀rọ̀. Àwa máa bá yín sòótọ́ ọ̀rọ̀ láì wojú yín. Mo dẹ̀ like yín pé wà aggressive gan, inú máa ń tètè bí yín. Ẹ máa ń bínú gan. Ẹ bá ọmọ Èkìtì ní ó jọ wà lára gbogbo wa. Àjọ wà òkè. Dáńgbẹ́ná ṣókò ni. Bàbá Délé, ẹ disappoint ara yín from January to December. Ẹ disappoint ọmọ Yorùbá. Èyí tí kò yé yín tó ti jìnnà gan, ó ní pé majority ọmọ Yorùbá ló ti kan ro yín sínú we don't like you. Ìwà yín ò dá towards us. Ẹnu yín lẹ fi bá ti Yorùbá jẹ́, tẹ́ ń bá tọmọ Yorùbá jẹ́, tẹ́ ń bá ti ilẹ̀ Yorùbá jẹ́. Yet you claim you are one of us. Èmi ò sọ fún yín wípé kẹ́ má attack àbí accuse Bàbá Tinubu lórí ìṣèjọba wọn. Why not if not? Ṣebí President Bola Ahmed Tinubu sọ nínú fídíò, wọ́n ní kẹ́nìbọ̀dì má defend wọn náà láì kọ́ má pa wá lẹ́nu mọ́. Wọ́n ní kó jẹ́ ká accuse wọn ká sọ̀rọ̀ síta. Wọ́n nítorí ibi tá ti ń complain. Ibẹ̀ náà ti máa mú nǹkan tó yẹ kán ṣe. So nobody is asking you not to talk concerning his government. Kò séyàn tí gọ́ọ̀mẹ̀ntì ìjọba Bàbá Tinubu tó please. Ebi ń pa everybody bẹ́ẹ̀ ni máa kú. Àwa tá wà lábroad ó kàn wá lára. A lè ṣe business. Wá sí Nàìjíríà, láti Nàìjíríà wá síbí, a lè ṣe business. Kò sí kankan. Àwọn tó wà nílé wàhálà ti fẹ́ pa wọ́n, kò sówó, kò sí kankan, everything tight. Ṣùgbọ́n bàbá, ṣé ọ̀nà tẹ́ gbé ń gbà yẹn? Ìyẹn ọ̀nà tó yẹ kẹ́ gbé gbà nìyẹn. Ẹ ń show hatred yín towards Yorùbá race, Yorùbá people. Ó ti pọ̀ jù. You are not fighting for us. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu yín. Àwọn aláàfáà wọn sòótọ́ ọ̀rọ̀. Bàbá kò ń ṣe àfáà nìkan. Àti Christian àtàwọn oníṣẹ̀ṣe wọ́n pọ̀ bá jẹ́. Wọ́n ti bayé jẹ́, wọ́n bọ̀rọ̀ sí jẹ́. Òun làwa ṣe ń pariwo pa àjàjẹ̀sìn. Tẹ́yìn náà bàbá wa fẹnu sí wípé àjàjẹ̀sìn ara ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ tún ṣe wá sọ wípé tara wa lẹ́ ń bá wa ṣe ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ilẹ̀kẹ̀ ti já. Ó já dànù náà nìyẹn. Ilẹ̀kẹ̀ yẹn náà ti já dànù náà nìyẹn, kí ló wá kan anybody? Ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni? Buhari tó kúrò bẹ́ẹ̀ kí ló ń gan ṣe gan-an? Kí ni Buhari ṣe? Tẹ wá sọ bẹ́ẹ̀ ni wípé Buhari was the best. Àwọn Northerners, you are not condemning Yorùbá. Bẹ́ẹ̀ ni wípé Northerners yẹn they are the best. Àwọn ọmọ Yíbò they are the best. Yorùbá nìkan lẹ̀yà tí ò dá nínú ayé, ṣe nǹkan míì ti wà ń bẹ̀ ni Bàbá Délé Fárótìmí. Go and sit down and rethink. Tí ẹ bá réyàn sòótọ́ ọ̀rọ̀ fún yín, àwa máa sọ òtítọ́ fún yín sẹ́yìn. Láì wojú yín. Ó ti ń pọ̀jù fún wàrísì yín. Ẹ pọ̀ bẹ́ẹ̀ online. Ẹ pọ̀ gan-an ní gbogbo wa dẹ̀ ti mọ̀ yín. Kò sí wàhálà o. Ní tiwa àwa ò sí nídìí ọ̀tẹ̀. Yorùbá ló wọ́ọ̀sì jù náà ẹ̀yà nínú ayé. I am proud to be one of them.
nílẹ̀ Nàìjíríà Yorùbá ni ò dá o. I am one of Yorùbá and I'm proud to be. Yes. Àṣedàdà o, àṣedàdà get it. I am one of Yorùbá. Ọmọ kan ni mí, mo fi sọ̀yà ni. I am super proud of my people regardless of anything. And I think you should do the same. Torí pé Yorùbá lọ wọ́n bọ̀, Babadele Farotimi. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹ bá mú fídíò kẹ́ bá mi share dọ́dọ̀ wọn kó fi ti gbéyàwó ọ̀rọ̀. Ká lè mọ̀ wípé yín nìkan kọ́ lẹ mọ̀rọ̀ sọ. Ọjọ́ ọ̀rọ̀ yín ṣì ń bọ̀ kò tí yá. Mo kàn yìí ṣe lè fún yín pẹ̀lú short video tẹ́ ṣe tó ń send sí mi ni. Àgbà ọ̀rọ̀ fún yín, ọ̀rọ̀ dẹ̀ kúkú wà nígboro ẹnu yín. Ó tẹ̀ máa wù mí kí ó sì yín kájọ fèsì ara wa kájọ sọ̀rọ̀. Torí tí àbá fà nǹkan jáǹgbà mi kì í ṣe so. Ó ti ń pọ̀jù fún yín Babadele Farotimi. You are not fighting on Yorùbá behalf. You are fighting for Igbos. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ sọ fún wọn ó dẹ̀ pé wọn mọ̀. Ọmọ Yorùbá kò sọ́mọ Yorùbá kankan tẹ́ ń jà fún ọ. And nobody àárọ̀ yín. Ẹ jà fún anybody. Ẹ ń jà fún Obi. Ẹ ń jà fún àwọn ọmọ Igbo. You are more loyal to Obi and his cohort. You are more loyal to the Igbos. You are more loyal to the Northerners than your own race. Ìran ọmọ àlè náà ló máa ń ṣe bẹ́ẹ̀. Èmi ò ní bá wọn fọwọ́ sí júwèé lé bàbá mi o. Èmi ò pè yín lọ́mọ àlè o. Ṣùgbọ́n àsìkò ṣì wà fún yín láti tọmọlúàbí yín ṣe. Torí èní kọ́, torí ọ̀la ni. Atakọ́rọ̀ wọn náà dé ò mà lè fọmọ inú ẹ̀wọ̀. Ẹ ṣáà láwọn ọmọ. Ẹ sì rojọ́ ọ̀la àwọn ọmọ yín. Orúkọ àti ọ̀rọ̀ tá sọ jáàmù tẹ́ ẹ̀ sọ online lẹ́yìn. Kó má lọ máa tilẹ̀kùn ilẹ̀kùn kan gidi mọ́ àwọn ọmọ yín lọ́jọ́ ọ̀la. Ẹ sì mọ ẹ̀yà wa. Wọ́n gbàgbé ọ̀rọ̀. Bó ṣe máa ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́ yín nìyẹn ibi tán ti máa mú yín. Wọ́n dúró dè yín. Babadele Farotimi, ẹ lọ ṣàtúnṣe. Ẹ lọ stop attacking us. Leave us alone. Leave us alone. Ẹ̀yin ọmọ ìran mi, ẹ bá wa fi mẹ́sẹ̀jì kún fún Babadele Farotimi. Ó dẹ̀ pé kò yé wọn. Ẹ gbé wọn débi tó yẹ kẹ́ gbé wọn dé. Ẹ fi kọ́mẹ̀ntì rán wọn létí ẹ jẹ́ kó mọ̀ wípé láàrin ilẹ̀ Yorùbá àtàwọn ọmọ Yorùbá àti sún fún yín. Babadele, you are not fighting for us. You are fighting for yourself and your Obi people. Kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tí mi ò yí padà Yèyé Dára Kowé olè ní jẹ́. Má gbàgbé láti bá mi support brand mi. Kí ló dé? Akọ̀dọ̀ ní mú ẹ lọ́wọ́ kó kàn kílíkì subscribe button. Ó ló gbé ṣọrù. Ó sọ́dọ̀ Ọlọ́run. Ó wá sọ dédé tó bá ti kílíkì, tó bá ti subscribe. Dára ò ní jẹ́yàn. Nǹkan kékeré Ọlọ́run ló sọ̀yàn dèèyàn nílá. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi subscribe. Ẹ ṣé jàre ẹ bá mi sọ fún àwọn ọmọ mi kan bá mi subscribe. Má sì gbàgbé láti bá mi like video yìí. Thumb up ní. Má sì gbàgbé láti drop comment kó sì bá mi share. Ire o, kàbìtì.